Yorùbá ọmọ aládé ni wá, adé orí wa ò ní sí láéláé. Bí nǹkan ò ṣe nìyàn, a ní láti wá nǹkan ṣe kọ́rọ̀ wa lè níyànjú. Àpapọ̀ àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Oòduà, àwọn ọmọ káàárọ̀ jíire, ọ̀rọ̀ wa níyànjú. A kí gbogbo wa ní ojúmọ́ ti tèmi pé kí a kú ojúmọ́, kí a kú ojúmọ́ mọ́, kí a kú ojúmọ́ re. Ojúmọ́ tèmi tó mọ́, ojúmọ́ aláyọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. A dúpẹ́ fún Ọlọ́run níbi tí Ọlọ́run bá wa dé. A dúpẹ́ fún Ọlọ́run, a kí Ọlọ́run pé àwa tí à ń bẹ̀rẹ̀ náà díẹ̀ à ń dúpẹ́ fún Ọlọ́run bí tọ́lọ́run bá wa dé nínú àṣà Yorùbá ìṣẹ̀ṣe. Àwọn àṣà ọmọ Yorùbá, àwọn ọmọ Oòduà, àwọn ọmọ káàárọ̀ jíire, a dúpẹ́ fún Ọlọ́run. Oòduà gbé gbogbo wa, Oòduà tì wá lẹ́yìn, Oòduà nípa lẹ́yìn wa. A dúpẹ́ fún Ọlọ́run pé láti orí WhatsApp láti bẹ̀rẹ̀ títí ó dórí Facebook, a dúpẹ́ fún Ọlọ́run. A dúpẹ́ fún Ọlọ́run títí ó wá ń dórí YouTube báyìí. A dúpẹ́ bí tọ́lọ́run bá wa dé, a dúpẹ́ bí tọ́lọ́run bá wa dé títí káàkiri àgbáńláyé, débi pé a fẹ́ mọra wa báyìí, a fẹ́ ní àpéjọpọ̀ nílùú Àjàṣẹ́. A dúpẹ́ fún Ọlọ́run. Oòduà gbé wa, Oòduà tì wá lẹ́yìn, Oòduà nípa lẹ́yìn ẹnì kankan wa. A ní kí a sọ fún wa ní ọlọ́kanjọ̀kan nílé lóko jádò lẹ́yìn odi ní pé a fẹ́ mọra wa, a fẹ́ fojú kanra wa, a fẹ́ mọra wa káàkiri àgbáńláyé nílùú Àjàṣẹ́. Àwa ọmọ káàárọ̀ jíire, àwọn ọmọ Oòduà, àwọn tí a wà nílùú Nàìjíríà, wọ́n ní kí a sọ fún wa ní pé tó bá di 5 oṣù keje, èyí tí a fẹ́ wọnú ẹ̀ tó oṣù yìí bá parí, wọ́n ní tó bá di 5 nínú oṣù keje, wọ́n ní ó bọ́ sí Sunday. Wọ́n ní tó bá di 5 náà, àwa tí a fẹ́ kúrò nínú Nàìjíríà, táyé àwọn ọmọ Oòduà, àwọn ọmọ káàárọ̀ jíire, pé a fẹ́ mọra wa, a fẹ́ ṣe mítìnì nílé kábíyèsí Abẹ́sàn kẹfà nílùú Àjàṣẹ́, pé a fẹ́ péjú pèsè ńbẹ̀, a fẹ́ mọra wa, a fẹ́ ṣe mítìnì àwọn ọmọ káàárọ̀ jíire. A ní àwa tí a fẹ́ kúrò láti ìlú Nàìjíríà, a fẹ́ gba bọ́dà wọlé, bọ́dà Ìgànlọ́ wọlé. Tí a bá ti sọdá sí bọ́dà ní Ìgànlọ́ ń bí báyìí, onímọ́tò tó bá fẹ́ gbé wa láti bọ́dà wá sí ìlú Àjàṣẹ́, ká sọ fún wọn pé à ń lọ sí Àjàdòkọjí straight, wọ́n máa gbé wá sí Àjàdòkọjí. Àwa tí a fẹ́ kúrò ní Ìgànlọ́, àwa tí a fẹ́ kúrò ní Ìpòbẹ́, Kétu, ká sọ fún àwọn ọlọ́kọ̀ tó fẹ́ gbé wa pé à ń lọ sí Àjàdòkọjí, ibi páàkì ibi tí àwọn ọlọ́kọ̀ máa ń dúró sí. Àbí bẹ́ẹ̀, àwa tí a fẹ́ kúrò ní Bàdágìrì, àbí tí a fẹ́ kúrò ní Owódé Àpá, ká sáà ti sọ fún àwọn onímọ́tò pé à ń lọ sí Àjàdòkọjí. Tí onímọ́tò bá ti gbé wa dé Àjàdòkọjí, ọlọ́kadà tí ó bá ti wà ńbẹ̀ kan sáà sọ fún ọlọ́kadà tó wà ńbẹ̀ nígbà àwọn lọlé kábíyèsí Oníkòyí Abẹ́sàn kẹfà ní sẹ́ńtàn. Tí wọ́n bá ti dé sẹ́ńtàn yẹn, tí wọ́n bá ti sọ pé àwọn ń béèrè lé kábíyèsí Abẹ́sàn kẹfà ní sẹ́ńtàn, wọ́n máa jú ẹ̀. Ọmọ kékeré ni o, bá ṣe ọmọ kékeré, o bá ṣàgbàlagbà, ní wọ́n bá dé sẹ́ńtàn yẹn, ní wọ́n bá rí wọn, wọ́n á jú ìkọ̀ náà fún wọn. Ibẹ̀ ni a ti fẹ́ péjú pèsè tí a fẹ́ máa múra ní ọlọ́kan òjọ̀kan. Ọlọ́run á dẹ̀ bo oníkálukú wa láṣìírí. Ilé wa àti ọ̀nà wa kò ní dàrú, àjọṣepọ̀ ọ̀rọ̀ ní bàjẹ́ láéláé. Àwa tí a fẹ́ kúrò ní èmi ní Sàkété, èmi níbi kan ni o, ní ọjọ́ 5 oṣù keje, 5 oṣù keje, òun ni a fẹ́ pàdé nílé kábíyèsí Abẹ́sàn Oníkòyí kẹfà nílùú Àjàṣẹ́ ní sẹ́ńtàn. Gbogbo àwa tí a fẹ́ kúrò ní ọ̀tún òsì wá nílé lóko jádò lẹ́yìn odi wá sílùú Àjàṣẹ́, ká sáà ti sọ fún wọn ní pé à ń lọ sí páàkì Àjàdòkọjí. Tí a bá ti dé páàkì Àjàdòkọjí yẹn, tí wọ́n bá ti gbé wa síbẹ̀,